baba Lagege bakiyatu salafiyin baba Lagege baba Lagege ìdùnnú ọmọ agbẹ̀yìntẹ́yìnsí ọmọ jagun mólú ẹ̀sìn baba Lagege ẹ̀rù jẹ̀jẹ̀ àwọn sálábí ẹkùn ọmọ ẹkùn wàláhì ntọ́lọ̀ ń ṣe fún baba ṣe ádámà pọ̀ inna Allaha la yudi'u ajra al-muhsinin olúwa níṣẹ́ gbogbo àwọn olùṣe rere mi ní ra ẹ̀san ṣẹ́ wọn láre hadha jazau li sheikh adam èyí tá à ń rí yìí baba Lagege tòní yìí ẹ̀san baba ṣe ádámà ni bí ọba ṣẹkùnrú baba Lagege báyìí ayna al-markaz tí ọba ṣẹkùn baba Lagege tèmi ẹ dákun níwọ̀n gbogbo ọba yà sí náà baba Lagege jagunmólú àdínì ayé pa àkókò ayé dání ọ̀tẹ̀lé lérí kàkà kí bàbá ọmọ ṣe kíni kí bàbá kú bàbá ń ga sí ni baba Lagege àrídùnnú ọmọ kan ṣoṣo tí mi gbó jìgìjìgì àkànbí ọmọ àkàndá ọmọ alábẹ̀dá àbẹ̀dá baba Lagege ẹkùn ọkọ àwọn sálábí jámù táyé ń pè ní búrádù alálàyé fún gbogbo àwọn onímọ̀ ayé tí wọ́n láwọn ní mímọ̀ nígbà baba Lagege tún tíraka gbogbo ayé ṣẹ̀ṣẹ̀ wọ́n lọ mú tírà wọn ta ló dàbí baba Lagege jagunmólú ẹ̀sìn agbógunmọ̀tì àlẹ́ àlórí baba Lagege abisakumullahu wara'akum àdéhùn ọlọ́run ni inna Allaha la yudi'u ajra al-muhsinin gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa lọ ẹ máa ṣe dáadáa ṣe gbọ́ ẹ̀san ń bọ̀ ó lè má dùn lẹ́nu yóò dùn tó bá dọ̀la ẹgbẹ́ àwọn ẹ̀gbọ́ baba Lagege ashibulu fil makhbari misulu li asadi ọmọ ẹkùn ní ọjọ́ ọmọ ẹkùn ní ọjọ́ baba Lagege ẹ̀yin lẹ́ni baba Lagege I salute baba Lagege agbógunmọ̀tì ọkọ̀ sálábí ẹni mọ̀ okò gbogbo tíra tí ò yí ayé baba Lagege ṣe wá ń tu kálukọ́ ṣe wá lọ́wọ́ máa wo tíra tí eruku ti kù sínú ilé rẹ̀ ẹ̀rọ ṣe wá ń yé wa baba international lẹ́yìn ẹ yàtọ̀ sáwọn local baba Lagege agbógunmọ̀tì ẹkùn ọkọ̀ òkè ẹjẹ ń sẹ ọmọ báyìí kí bàbá mi ọlọ́njẹ́ àárín yín pẹ́sà dámọ́sá wọ́tọ́lùbẹ́kọ̀ ọlọ́njẹ́ mi yóò gùn lórí àlàáfíà lórí dáadáa baba Lagege ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lénìí ẹ̀yin náà tún ní lọ́la insha Allah rabbal alamin masha Allah.